Àyìnkẹ́ orí rẹ̀ sùnwọ̀n ọba àwùjọ gbogbo wa mu ọmọ ìyá pupa láwọn ọbọ wa níjọ́ kánjú kú ìlà ọmọ ayé lógún o ọmọ ayé lógún o ọmọ kedere lọ́gbọ̀n ọmọ ọlọ́lọ́ lọ́lọ́sàn àgbàlọ́ lólòrú ọmọ lọ́tọ́ kí n tó lọ Àyìnkẹ́ o ọmọ lọ́tọ́ kí n tó lọ lókèèdè kọ́lọ̀ lọ mọ́ bá pọ̀lọ̀ mọ́ o Àyìnkẹ́ aya Yusufu aya mọ́lẹ́dẹ̀ mọ́ bu àrógùn yàpọ̀ àgbò Adéyínká koríjọ sàmọ́dún àníkoríjọ tẹ̀lẹ̀ yípa o. Àyìnkẹ́ òǹdẹ kó fìdí bàjọ́ ìwà mọ̀mọ́ lọ́lọ́jọ́ òní o. Àyìnkẹ́ òǹdẹ kó fìdí bàjọ́ ìwà mọ̀mọ́ lọ́lọ́jọ́ òní o. Adéyínká Àyìnkẹ́ o lónìí gbéra ńlẹ̀ òdìdé ọmọ ọkọ ọjọ́ bìrẹ̀ tọ́bọ̀ nílé ayé o àṣeyí sàmọ́dún ọlọ́mọdé òṣèyí láṣẹ mọ́ irun pẹ́ lórí òde wo gbẹ̀gbò pẹ́ lẹ́sẹ̀ adì ìdàkùtẹ̀ alájà táwọn kàlítù gbogbo bí aró òwúrọ̀ o ìyá ajúmọ̀ ọlọ́mọdàmú rẹ ìyá olúwa tóbi alọ́lọ́mọ fòrò rẹ ìyá olúwa tóyìn dákun mọ́ gbẹ́sẹ̀ láìnira ìyá ẹ̀dúnjọ bí ó èjìrí òkì ọmọ méjì ìyá láròrò òde kì í lẹ́kọ́ ọdún dẹ̀dẹ̀ tẹ́rùtẹ́rù wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú yá ẹ̀ o àwọn ọmọ sọ̀rọ̀ epo àwọn ọmọ sọ̀rọ̀ ẹ̀wà àwọn sọ̀rọ̀ àgbàdo ẹ̀dúnjọ bí ó Adéyínká Àyìnkẹ́ o lónìí gbéra ńlẹ̀ ọmọ ṣayẹkẹ́ bọ́díbò ti wù kọ́ ọpẹ́ láàyè tó bó ní ìwọ ọmọ ní mọ̀ sáré ọmọ ọ̀rọ̀ gbogbo tí a kọ́lẹ̀ rí Elédùmarè wá níjọ́ kọ́lẹ́kùn Àyìnkẹ́ dákun mọ́ ọjọ́ ijó rẹ̀ yẹn ni. Àyìnkẹ́ òǹdẹ ó fìdí bàjọ́ ìwà mọ̀mọ́ lọ́lọ́jọ́ òní o. Adéyínká mọ̀ gbọ́ o Adénìkẹ́ o àbúrò rẹ̀ dáadáa ní kí Bishop UK lónìí wọ́n mọ̀ ṣàpọ́nlé rẹ̀ ó ní àsọyẹmí bá kẹ́gbọ̀n mi ò nínú rẹ̀ ọlọ́ nípa ìsàn ló gbà lọ́lẹ̀ Elédùmarè ọba ọlọ́mọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀sù abẹ níbẹ̀rẹ̀ olú o àtẹ́lẹsẹ̀ àsìmọ́bẹ̀ ìrànwọ́ ó ní kí ọgbà lé àwọn bàbá yín lọ Àyìnkẹ́ o ọmọ ayé lóògùn ọmọ ayé lóògùn òkèdèrè lọ́gbọ̀n o ọmọ ayé lóògùn òkèdèrè lọ́gbọ̀n o ọmọ ayé lóògùn Àyìnkẹ́ ọmọ ayé lóògùn o ọmọ kedere lọ́gbọ̀n o ọmọ bọ̀rọ̀ kéde kó mọ̀ pẹ́ gbogbo lọ́wọ́ torí kí gbogbo náà fi mọ̀lẹ́ ọba ọmọ ọlọ́lọ́ lọ́lọ́sán àgbàlọ́ lólòrú ọmọ lọ́tọ́ kí n tó lọ lókèèdè kọ́lọ̀ lọ mọ́ bá kọ́lọ́ mọ́ o ọmọ àjíǹjà wọn gbóhùn ẹnu mi ọmọ adéwọ̀nyí ọmọ àṣìlù ọmọ ẹ̀kún ọdẹ Àyìnkẹ́ ojú òkè àwọn bàbá rẹ ni Ayete níṣẹ́ lé àwọn bàbá rẹ ọmọ Ayete odò ọmọ Ayete odò abomi nínú awẹ arúgbó sọmọ lára ilé Ayete bí yọyan lọ́jọ́ bí kì í ṣe ẹ̀rùn ní gbé wọn sọlẹ̀ bí akọ wárápá kò sẹ́ni tí ó ṣe bí Ayete láì farabomi Ayete odò Ayete odò abomi nínú awẹ arúgbó sọmọ lára ìlú Olúyọmí àsàndó awẹ tó lómi tútù nínú omi tí kò ní sòbíà nínú ọmọ Ayete odò alájà táwa kàlítù ìlú ọgbẹ́ ẹgbẹ́ o níṣẹ́ láwọn bàbá rẹ̀ àti ẹlẹ́gbẹ̀dẹ́ ìlú Adéjùmọ̀ òun sì kí adé Ayete ló la bàtà kú sókè tí jẹ́ sàámọ́ ọ̀gbàgbà tó gbọ́ Ayete lẹ̀ lọ́wọ́ ọ̀tá wọn Ayete odò Ayete odò abomi nínú awẹ arúgbó sọmọ lára Àyìnkẹ́ bóun náà porí kínú ilé àwọn bàbá rẹ̀ àṣeyí sàmọ́dún koríjọ ọ̀sẹ̀ mí kọ́ ọ̀gbẹ́láyé
gbin kò ní ra di dẹ́dẹ́ kò ní ra di dẹ́dẹ́ kọ́mọ lè dé dẹ́dẹ́ ọ̀gá tí mi lọ́ọ́ gbọ́dọ̀ gùn nínú ilé àwọn ọkọ rẹ̀ Àyìnkẹ́ ooo ọmọ tí mi àgbàlẹ̀ ọlọ́fà náà òun nínú ilé àwọn ọkọ rẹ̀ ni ọmọ arúgbàdo làlú ọmọ arúgbúgbúrú wọlé ẹ̀dẹ́ Ìkòyí àṣà ni wọn máa gbọ́n yùn yan bí lọ́dún lóòótọ́ ẹ̀jẹ̀ ọmọ akúnrin aládìgún máa pẹ̀jẹ̀ gíga ẹ̀dọ́rọ̀ Àyìnkẹ́ dákun máa gbóhùn ẹnu mi lọ àyà Yusufu ó tún ní bá wọn gbálẹ̀ Ìlọrin lọ Ìlọrin àfọ̀njọ́ mẹ́núdù iyọ̀ ọ̀tẹ̀ ọmọ olówó abẹ́ wọn ọmọ jífi kálámù dá wọn lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú ọmọ akéwú gbèrú ọmọ àṣàdúrà ìfọ̀rẹ́ ìlú tóbi tí wọn lẹ́gùn ẹ̀sìn lẹ́gùn wọn ọkọ̀ lóró ọbẹ̀ nínú ilé àwọn ọkọ rẹ ni